ọ̀rọ̀ ìyàwó gbajúgbajà òṣèrékùnrin ní Fẹ́mi Adébáyọ̀ tó tún jẹ́ ọmọ àgbà òṣèré tíátà ní Alhaji Adébáyọ̀ Sàlámì. Ọ̀rọ̀ ìyàwó ẹ̀ yan Ọmọ́táyọ̀ tí àwọn èèyàn tó mọ̀ sí Ìyàn Aládùkẹ́ nítorí ilé oúnjẹ tó ní tí wọ́n ń pè ní Ìyàn Aládùkẹ́ èyí tó wà lágbègbè Yábà ní ìpínlẹ̀ Èkó. Ọ̀rọ̀ obìnrin náà mà ti di awuyewuye àti ariwo ńlá lórí àṣírí tí ó tú èyí tí wọ́n ti padà parẹ́ tó sì jẹ́ pé tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àwọn ẹbí ará àti ọ̀rẹ́ wọ́n ti dìde sí ọ̀rọ̀ Ọmọ́táyọ̀ tí ó sì ti ń jẹ́ kó dì í mọ̀ pé kò gbọ́dọ̀ sọ nǹkan kan lórí ìgbéyàwó òun àti Fẹ́mi Adébáyọ̀ ọkọ ẹ̀ tí ó ti forí ṣánpọ́n. ẹ rántí wípé lọ́dún mélòó kan sẹ́yìn ni Fẹ́mi Adébáyọ̀ àti Ọmọ́táyọ̀ Ìyàn Aládùkẹ́ ni wọ́n fẹ́ra wọn. Bẹ́ẹ̀ ìní ìgbéyàwó náà ló ti so èso ọmọ kan táwọn méjèèjì tí wọ́n sì nífẹ̀ẹ́ ara wọn dénú. Ṣùgbọ́n lọ́dún yìí ni ìròyìn náà ló máa bẹ̀rẹ̀ sí ni máa jáde wípé èdè àìyedè ó ti ṣẹlẹ̀ láàrin Fẹ́mi àti Ọmọ́táyọ̀, bó tilẹ̀ jẹ́ pé àwọn méjèèjì wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà ju àwọn ọ̀rọ̀ lówelówe tí Ọmọ́táyọ̀ tó ń gbé sórí ẹ̀rọ ayélujára, pàápàá ẹ̀rọ ayélujára Instagram ẹ̀. Ṣùgbọ́n táwọn tó súnmọ́ wọn jẹ́ kó dì í mọ̀ pé àárín wọn ti dàrú, bẹ́ẹ̀ ni Ọmọ́táyọ̀ kò sí nílé Fẹ́mi mọ́ rárá àti rárá. Ṣá o, ní ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tá a wà yìí tí í ṣe ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù kọkànlá ọdún yìí di 30th of November 2025 ìní ọ̀rọ̀ ló mà tó bẹ́yìn yọ nígbà tí Ọmọ́táyọ̀ tó bẹ̀rẹ̀ sí ni máa kọ oríṣiríṣi nǹkan sórí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀. Bó ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ni máa gbé àwòrán àti fídíò níbi tóun àti Fẹ́mi Adébáyọ̀ tí wọ́n ti jọ ń wà papọ̀ tó ń gbé sórí ẹ̀rọ ayélujára, èyí tó jẹ́ káwọn èèyàn tiẹ̀ máa dunnú wípé bóyá wọ́n ti fẹ́ parí ìjà. Ìní ó mà tó lọ kọ ọ̀rọ̀ wípé obìnrin òṣèré tíátà kan tó pè ní Ọlátúnjí Ọlárẹ̀wájú ó ní òun ló mà da ìgbéyàwó òun rú, olóòrẹ́ tímọ́tímọ́ làwọn, òun finú tán òun fọkàn tán. Ṣùgbọ́n ó ní obìnrin náà òun ló mà lọ dalẹ̀ òun lẹ́yìn tí ó gbàbọ̀dé fún òun tó sì jẹ́ pé òun ló da ìgbéyàwó àárín wọn àti Fẹ́mi Adébáyọ̀ rú. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí Ọmọ́táyọ̀ Ìyàn Aládùkẹ́ tó sọ̀rọ̀ yìí, ẹni Ọlátúnjí Ọlárẹ̀wájú tó fẹ̀sùn kàn ló ti lọ fún un lésì lẹ́sẹ̀kẹsẹ̀ tó jẹ́ kó dì í mọ̀ pé irọ́ ló pamọ́ òun. Ó ní ọwọ́ rẹ̀ ló fi da ìgbéyàwó rẹ̀ rú àti pé òun ní ẹ̀rí tóun yóò kó síta. Bẹ́ẹ̀ ló jẹ́ kó dì í mọ̀ pé Ọmọ́táyọ̀ gan ló ṣe aburú fóun, tó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣe fóun èyí tóun ò lè ṣẹ̀ṣẹ̀ máa sọ báyìí, tó sì ní àwọn ẹ̀rí àrídájú wà lọ́wọ́ òun tí òun yóò fi tú àṣírí Ọmọ́táyọ̀ lórí pé òun ló da ìgbéyàwó òun àti Fẹ́mi Adébáyọ̀ rú fún rẹ̀, ìyẹn pé àfọwọ́fẹ́ ni. Nígbà tí ọ̀rọ̀ ìdáriwo ni ẹnìkan lọ ṣe fídíò tó sì gbé síta wípé àwọn ti gba fóònù lọ́wọ́ Ìyàn Aládùkẹ́ o, gbogbo nǹkan tó sì kọ jáde sórí ẹ̀rọ ayélujára tó mú ìfura wá ni àwọn ti parẹ́. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ yìí ló sì ń já ìrìn lórí ẹ̀rọ ayélujára táwọn èèyàn ń béèrè pé kí ló ń ṣe Ọmọ́táyọ̀ àti pé kí ló ń ṣẹlẹ̀ ní ilé òun àti Fẹ́mi Adébáyọ̀ ọkọ ẹ̀.